òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn ẹ̀ka jáde lọ òun tún ẹfẹ̀. Okay, image garden náà ní àwọn wọ̀ lọ yìí. So a fẹ́ lọ síbi tí image airline wà, ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa ń wá láti wá mojú ọ̀nà jẹ pàápàá láti ní ìrírí bí aeroplane ṣe máa ń rí. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n kàn máa ń wo aeroplane ní ojú òfurufú tí wọ́n láǹfààní láti mọ bó ṣe rí, ṣùgbọ́n àwọn image garden tí wọ́n gbé kalẹ̀ fún àwọn èèyàn kán lè ní idea bí plane ṣe máa rí. Ibẹ̀ náà ni à ń wọ̀ lọ yìí. Ok, ilé ìgbọ̀nsẹ̀ nílé. Kitchen nílé. Ok, ilé ìdáná. Foodstuff sí. Àwọn olówó àmì. Àwọn tó máa ń lead. Àwọn tó máa lead àwọn passengers. Ok. Inú plane image airline náà ni àwọ̀ yìí. So ibi táwọn passengers ibi táwọn agbẹ́rù sí ni. Ibi ni luggage side wà. Ok. So this is phone call. Bí a máa fẹ́ pè, Okay. máa fẹ́ communicate. Ok. So ibi báyìí náà máa ń keep àwọn parachute. Ok, àwọn parachute náà ló wà nílẹ̀. Yeah, so Okay. this is the driver. Okay, so pilot. We have two pilots. Ok. So one in left side and other one is left side. Ok. Ibi tí àwọn pilot máa jókòó sí ni. Ìkan ní apá ọ̀tún bí, ìkan ní apá òsì. So kí ni táwọn pilot máa fi communicate pẹ̀lú àwọn hostess náà ni ẹ̀ ń wò yìí. So ibi tó ń gbà bọ́lẹ̀ ni. So tọ́dún mélòó tí kíní ti wà mí sí? 12 years. 12 years. Yeah. So báwo ni fásitì ní àwọn èèyàn? Well, they are come here to patronize it so that wọ́n fi mọ bí plane ṣe rí, so that kò ní jẹ́ bí àbí strange sí wọn pé before they go to the airport. So wọ́n ti máa mọ̀ pé okay o, this is a plane pé tó so many things náà nìkan tó wà ní plane ló wà bẹ́ẹ̀. So eléyìí kan wà different at least ẹ pé for example bí eléyìí ṣe wà báyìí we have 45 seats here. Okay. So èmi ó máa ń by 300, 400. Okay, wọ́n á ń pọ̀ jù báyìí lọ. So this one is a private something. Okay. Bí àwọn bí olóṣèlú kọ̀ọ̀kan wọ́n kàn fẹ́ lò àbí àwọn bí occasion something like that pé láti for travel. So onílé wà fún so kò ń ṣe fún bí àbí general. Okay, eléyìí ṣe private. So èsì ẹ̀ la wáyé náà. Bẹ́ẹ̀. So àwọn èèyàn máa ń wá ṣé lásìkò ọdún ni àbí? Àwọn èèyàn máa ń wá lásìkò ọdún, àwọn èèyàn dẹ̀ máa ń wá like students máa ń wá fún tourism. So káwọn kan wá cash fún káwọn ṣe 1 or 2 things like fún excursion something like that. So fún àwọn tó bá wù wọ́n láti wá síbí. Bí a máa wá. Nọ́mbà wọn náà lè pèsè nọ́mbà tí wọ́n lè pèsè lọ́wọ́. Nọ́mbà tí wọ́n lè pèsè wà. Ok, ẹ sọ. 080 38 56 90 52. Gbogbo ẹni tẹ́ bá wù pé ẹ fẹ́ wá sí image airline láti wá wo bí plane ṣe rí kó tó di pé ẹ láǹfààní láti wọ plane. Bẹ́ẹ̀ sọ pé mi gan first time tí màá wọnú plane ni èmi náà sì wọ plane ni àkàn máa ń rí lábá lọ airport bá sàmìyàn lọ airport àárí. So ó ti fún mi náà ní experience bí plane ṣe máa ń rí. At least mo ti ní bí 80% knowledge báyìí. So ẹ wá kẹ́yìn náà wá jàǹfààní
nǹkan láti wọ́n gbé síbí ní ìlú Èṣẹ́ kò jìnnà sí museum, very close to museum tí gbogbo ayé máa ń wá. Ẹ̀yin náà wá kẹ́ wá jàǹfààní àwọn ohun tí wọ́n gbé síbí. Mo sì nígbàgbọ́ pé tẹ́ bá débí gbogbo bẹ̀rù pé plane máa ń plane ṣe rí, ẹ̀yin náà ẹ rí i pé ẹ ti ní knowledge ẹ̀. So tẹ́ bá wà láǹfààní àti sọ pé ẹ̀yin náà fẹ́ wọ plane lọ́jọ́ iwájú, kò ní ní lára, kò ní strain sí ẹ ti mọ bóyá rí. So wọ́n ti ṣàlàyé gbogbo ibi tí kitchen wà, ibi táwọn pilot wà, ibi tí ilé ìgbọ̀nsẹ̀ wà, pẹ̀lú ẹ̀ ni wọ́n ti ṣàlàyé fún wa. Adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ àdàgbẹ́ fún ẹni tó gbé náà kalẹ̀ láti fi jẹ́ kí àwọn èèyàn ní ìmọ̀. Ẹlòmíì ó lè má láǹfààní àti wọ plane tàbí jáde láyé, bọ̀ tó bá débì á ti mọ bó ṣe rí, kò ní wò pé èmi náà wọ plane rí. So Ọlọ́run bá a bá wa kẹ́ ẹni tó gbélé sílẹ̀, a máa bùkún wọn. So ìbí òsì ní parun lágbára Ọlọ́run. Orúkọ yín lẹ́kùnrin rẹ? Orúkọ mi ni Pópóọlá Dámiláre. Okay. Pópóọlá, Mr. Pópóọlá Dámiláre. Ẹ ṣé. Ẹ máa wọ̀ sàn. Ẹ̀wọ̀n náà ni ẹ̀ ń wo Image Airline. Àti fi ogun nǹkan tó wà ń bẹ̀ ní àti fi hàn yín. So kẹ́yìn náà ìwà kẹ́ wá patronize wọn. Ẹ káwọn ọmọ yín wá, àwọn onímọ̀ school, ẹ káwọn ọmọ school wá. Káwọn wá jàǹfààní, kán ní àǹfààní bí place máa ń rí. Ẹ̀wọ̀n náà ni Image Airline ní ìlú Èṣẹ́ nítòsí museum. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.